to enlighten us about the word karma. You know, this question you just asked is a very strong question. When I mean strong question, karma, the word on itself has a weight. Because in my term of service, no one has ever come to me and asked me of such. Wow! Even the students I taught. Never give them something like that. For your professor to give you something like that, what you guys do because Emmanuel, are you telling me the truth? since when I was in primary school. Let me try it now. No, let me start. She what? Funke! ọ̀rẹ́ mi, ta lọ́mọ yìí. Bàbá mọ̀ pẹ́yìn náà. Wọ́n fún ọkọ mi kòró wà tán kòró wà tán. Bàbá ìgbàgbọ́rọ̀ kòró. Ṣáà ọmọ lélẹ́yìn. Àwọn ọmọ kí ló ṣẹlẹ̀? Bàbá òun tún lélẹ̀. Ojú kan ẹ̀ pa ni. Bàbá ìjọ. Ṣé sọ́jà pa wí ni? Bàbá èmi náà mo sì à ń rin lára ẹ̀ pé ó sì à ń làágùn báwọn. ẹ làágùn. ó ń làágùn wọn. Àbọ̀rọ̀ mo jẹ́. Bàbá ilé yóò ṣọ̀rọ̀ àwàdà o. Òun nìkan náà ni. Òun nìkan. Òun ni. Bàbá ìjọ. Bàbá ìjọ. Ṣé wọ́n lè rí mi ṣe ni? Bàbá ìṣàánú kò yá. Mo ò kí ń wo pajamas. Ọmọdé máa ń ṣáà. Bẹ́ẹ̀ ni kí n bẹ̀ kiri. Àmúlò too much. Bàbá ó pe gbogbo ẹ̀ ló pé síbẹ̀. Bàbá kò dín kan. Kí ni dúdú ìwọ rẹ̀ wáyé? Ó tutù gan. Bàbá ìṣàánú. Ẹ̀rọ wà bẹ̀ gbogbo ẹ̀ ló pé. Bàbá òun rè. Bàbá òun rè. Òun rè. Bàbá. Bàbá wà òkè. Ibo ló ti lọ́ra bẹ́ẹ̀? Ibo ló ti lọ́rọ̀ oúnjẹ yìí? A ní káàárọ̀ ọmọ ti yá. Ọlọ́jára ni. Ara àlówó jára. Ó lọ di place kó lọ́rọ̀ oúnjẹ di fún wa. Ìmọ̀ràn ni. Ṣẹ̀ṣẹ̀ bàbá lẹ́yìn ọ̀rọ̀ bá fi fẹ́ dé. Wọ́n mi máa ṣí bí lẹ́gbẹ̀rẹ̀. Mo ṣí bí níwá lẹ́gbẹ̀rẹ̀. Mọ́ mi. Ẹ ṣàánú. Ẹ ṣàánú. Ẹ jù. Ó sì wà lóròró dáhùn. Ọlọ́run epo ló fi ṣe léyìí òkè ṣòro. Lẹ́ka ṣe àwò gbogbo yẹn rí náà. Here is God o. Ilé tó ta. Bàbá kí ló ta báwọn. kò ta. Ó wà lè bá àárẹ̀ bí bottle water. To be mumu. One. You think say you dey wise? Ó dájú o. Mumu man. Bàbá ìjọ. Wúwo ẹran rè. Mọ́mí. Bàbá ìjọ. Bàbá pẹ̀lú ọkùnrin. Bẹ́ẹ̀ni a máa ṣe. Ẹran kan rè. Bàbá ìjọ. Ọ̀rẹ́ mi. Sọ́ni o. Sóòrì pẹ́lẹ́ ní bọ́gọ́nù ni.